ọ̀rọ̀ tó dàrú lórí ọ̀rọ̀ fìdá láti fi tó wa létí wípé àwọn bàbá táwa gbaṣẹ́ lọ́wọ́ wọn ní Ansarudeen wọ́n kọ sínú order of service wípé kásàdúrà ọjọ́ kẹta kásàdúrà ọjọ́ keje kásogójì ọjọ́ àwọn wà ní gbogbo tírà ẹ̀sìn àwọn orí wàláhì ń bẹ ní àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ dààmú ní photocopy page yẹn ń bì lórí fóònù mi. àdúrà ọjọ́ kẹta. kásàdúrà ọjọ́ kẹta kásàdúrà ọjọ́ keje kásàdúrà ogójì ọjọ́ wọ́n làwọn wà nínú gbogbo tírà ẹ̀sìn àwọn orí pàápàá jùlọ aljanaza kalwalima ètò jẹ́ ara tí ń bá wa fínra nílẹ̀ Yorùbá. ká máa ṣòkú bí ẹni ṣe wàlímà. tẹ́ bá débi tí wọ́n ti láwọn ń ṣe fìdáwò ẹ máa béèrè pé kí ni wọ́n ń ṣe ni ṣé wọ́n ń kó mọ ni àbí wọ́n ń ṣe ìyàwó àbí wọ́n ń joyè. bá a bá gbé sórí ṣẹ̀ríà àtọ́lọ́hún kò bá mu. àfáàní àyẹ̀yẹ òbí ẹni lódì mi abápàjẹ́ nìyá rẹ̀ ládùúgbò yín ìwọ náà bọ́ ta máa fi proud pé ẹni ọba kọlù mí màmá mi ọba yín jà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون لا يمسه إلا المطهرون لا يمسه إلا المتطهرون تنزيل من رب العالمين. ní ìṣẹ́jú kan. àwọn èèyàn ń wo pé mo lo mindil lẹ́ni. There are some people over there thinking negatively. I use this mindil to honor my sheikh, Fadilat Sheikh Muhyiddin Sultan Wa'irin. Ọdún yìí ni bàbá kọ́ mọ́sálásí. Wọ́n wò mí sùsùn, wọ́n fi mí jẹ ìmáàmù. Kò pósù méjì ni bàbá kúrò láyé. Tí wọ́n bá ní lọ́kàn láti ṣe, tí wọ́n sọ́fẹ̀dọ̀ Ọlọ́run kan, tọ́lọ́run fi mú wọn kúrò lórí èpẹ̀, èròǹgbà wọn lè má ṣẹ. Eléyìí ló fà á tí mo fi ọ̀nà wọn léni fún àwọn kan tí ò yé. Bismillah kul huwa Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق الناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله أكا قدره ومقدار العظيم آمين. Àmín. هدية مني لك يا رسول الله صلى الله عليه وسلم. أكي أولون الله أكبر. يا النبي ومحمد عليكم يا أولون أتانوي كوبا gbogbo àwọn ẹni Ọlọ́run. آمين. látòrí Sheikh Ahmad Tijani رضي الله تعالى عنه. مولانا Sheikh Alhaji Ibrahim Niyaz رضي الله تعالى عنه. Sheikh Abubakar Siddiq Al-Miskin Billah صاحب الإدراك رضي الله تعالى عنه. كوبا باوا صاحب ولاية الكبرى فضيلة Sheikh Adam عبد الله العلوري تغمده الله برحمته آمين. كوبا باوا مرحوم مفتي الكبير فضيلة Sheikh كمال الدين الأدبي رحمة الله عليه. ọlọ́run wọlé àwọn bàbá tí a tọrọ fún ó fi kárí gbogbo àwọn bàbá wa jàǹkàjàǹkà láwọn àfa ńláńlá látọ̀dọ̀ bàbá wa lókè ààrẹ é kárí gbogbo àwọn àfa ńláńlá. kọ́lọ́run wọlé àwọn lọ́dọ̀ ọlọ́run. àkọ́kọ́ àdúrà mi bàbá wa pírẹsidẹ́ǹtì Nàìjíríà bàbá Bọ́lá Ahmed Tinubu tí bàbá wa Dr. Abdulkadir Amsat wa sojú wọn níbí àti bàbá Smith ọlọ́run bá fi sọ ẹ̀sọ́ wọn Àmín. dáàbò bò wọn Àmín. jẹ́ wọn sọ̀ kalẹ̀ dáadáa Àmín. fún wọn láṣeyọrí. Àmín. mo kí Deputy Governor Ọ̀yọ́ State
ọlọ́run bá fún yín láti yọrí o. Àmín. ààrẹ mùsùlùmí èkárìbò tí ń jẹ́ jàǹkàn torí àkókò. wọ́n gbọ́ mo kí bàbá wa tó jẹ́ president fún Ansarudeen ipe ẹ̀kọ́ ara fẹ́ra kú. Àmín. àti deputy wọn mo kí àwọn arájú wa Najimudeen Yasin àti gbogbo tí ń jẹ́ Ansarudeen lápapọ̀. bàbá wa àgbà bàbá wa imam nílùú Ìbàdàn bí àti gbogbo agbègbè rẹ̀. Adamallahu ayatahu. ọlọ́run bá a ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. àtìgbà wọn àtàgbà wọn ọlọ́run má fi kan dà wọ́n láàmú Àmín. alibarika ọlọ́run ni ọlọ́run mo fi ti gbọ́n kí gbogbo ti jẹ́ kábínẹ̀tì imam and alfas. mo wá kí bàbá wa Kíkẹ́ Ọlọ́sọ̀ọ́. Adamallahu ayatahu. mo kí bàbá wa Dr. Bari. gbogbo yẹn àgbàlagbà mo kí torí àkókò ni torí ọlọ́run. mo kí bàbá wa Alikubro. Adamallahu Adamallahu bàbá ayatahu. Sehu Najimudeen. bàbá mọ́gàjí àgbà lókè ààrẹ. mo kí yín o ọlọ́run ẹ kú ara fẹ́ra kù. Yakumullah. Allahu Akbar ẹ kú ara fẹ́ra kù bàbá ọlọ́run jọjọ jìnnà síra wọn. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. bàbá wa ní mọ̀mọ́ gbági bàbá ọlọ́run mọ́tà bá dó tì yín. Àmín. bàbá aládìí iṣẹ́ dákun torí àkókò ni. tá a bá sì wo Ansarudeen ẹ̀ rí pé wọ́n máa ń sọ Time factor. àkókò púpọ̀. Ukokun. ọjọ́ òní ọjọ́ àdúrà ni Anakumullah. gẹ́gẹ́ bí ìmáàmù Ansarudeen ti sọ. ìmáàmù wa Sheikh Alhaji Abdurrahman Ahmad ẹ kú ara fẹ́ra kù. àmọ́ Al-Qur'an Ukokumullah. aya kan náà ní káàtì ọmọ jẹ́ fìdáwò fún bàbá. Anakumullah. bàdà bisimilahi rahman rahim ó ní inna. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. ọ̀rọ̀ bá dojú ẹ̀ ọlọ́run fúnra ara rẹ̀ yóò wá fún gbogbo èèyàn sọ̀rọ̀. Allah. a ní iná. Inna àwọn ọlọ́run. nahnu nuhyil mauta òkú ó láwà láàjì o. wa naktubu ma qaddamu. nàkútùbù máa kọ́dàm gbogbo ohun tí òkú ṣe síwájú bàbá wa Fadilatu Sheikh marhum Muhyiddin Bello Àjàní ògo òní kú ká má ṣàdúrà fún ni bàbá ti ṣàdúrà ara wọn kalẹ̀ kí wọ́n tó lọ. Allah. àmánu karama tọ́lọ́n ṣe fún bàbá gbogbo èèyàn tọ́lọ́n bá ní kí star ó tètè jáde kí ó relevant tí ó fi kú o. Allah. ẹlòmíì ò kú wọ́n sì gbàgbé ẹ̀ Ìsìn bẹnu ayé. nísìnyí bẹ́ẹ̀ lọ ayé àmọ́ bàbá yìí ó relevant tó fi wọ Ilẹ̀ ni. òtò ni. gbogbo ohun tí wọ́n kì í ṣe wá sí gbogbo ohun tí wọ́n ti wá ṣe lójú ayé wọn pátá Ma qaddamu. lọ́rọ̀ Ọlọ́run tí wọ́n sọ àtúnṣe tí wọ́n ṣe sàárà tí wọ́n ṣe ájì tí wọ́n lọ umra tí wọ́n lọ mákàdàmú nù. wa atharahum. wà á sára àwọn ló bí fìdáwù. Allah. Atharahum. wà á sára àwọn òun ló bí fìdáwù. ọgbọ́n tí ń jẹ́ òkú bá ti wọlé gbogbo ń tà ń bá wá ń ṣe fún ẹ ṣe rìsáàbù kan fún ni ẹ ṣàdúrà fún ni ẹ ṣe sàárà fún ni ẹ ṣe nǹkan kan fún ni wà á sára àwọn nìyẹn. wa kulla shay'in ahsaynahu fi imamin mubin. Adamallahu ayatahu. nítorí tíkú bá ti dé ẹ dákẹ́ ẹ ṣe sùúrù ẹ ṣe wá sí èmi sẹ́nà àṣàrù ti yanjú tó pọ̀ tíkú bá ti dé èèyàn ti dọ̀lẹ́ ikú wá dé àwa dọ̀lẹ́ àwọn Jáfàr ńgbà tí ọkú ọlọ́run ti pẹ́ ti dọ̀lẹ́ wọn ò ní rójú à ń ṣe jẹ́ fàlejò mọ́ wọn ò ní rójú à ń ṣe nǹkan kan mọ́
Ànábì wa sọ yìí pé. Isnahu ta'amali ali Jafari. Ànábì ní Jafari tó kù yìí ẹ bá ń ṣe ń jẹ lọ fáwọn ará ilé rẹ o. Oui. Asabahum ma yahummuhu. Ànábì ní pé asabahum ma yahummuhu. Ànábì ní tó ti bá wọn tí bá yàn tí ó tó yàn gẹ́ ó ti bá wọn kò ní jẹ́ àwọn orójútù kankan mọ́ ẹ bá ń ṣe ń jẹ lọ síbẹ̀ fún wọn kó máa fún àwọn àlejò wọn lóúnjẹ kó sì máa jẹ́ fìdáhù fún Allahu yarhamu. Allahu yukrimu. Allahu yab'asu. Fi azani suwari. Allahu yarhamu. Allahu yukrimu. Allahu yab'asu. Fi azani suwari. Allahu yarhamu. Allahu yukrimu. Allahu yab'asu. Fi azani suwari. Ẹ wá bá wí lápapọ̀ ẹni tí ọba Amálábà gbé kẹ́ bàbá fún wa. Olúwa kẹ́ bàbá fún wa. Olúwa kẹ́ bàbá fún wa. Olúwa kẹ́ bàbá fún wa. Fi bàbá sàlìjánà kẹ́ bàbá fún wa. Olúwa foríjì wá 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 fún wa. Fi bàbá sàlìjánà foríjì wá fún wa. Ọlọ́run bá yọ́nú sí wọn. Ọlọ́run bá foríjì wọn. Ọlọ́run gbà wọ́n lẹ́rú. Wọ́n bẹ̀yìn wọn jẹ́ o. Wọ́n bẹ̀yìn wọn jẹ́ o. Olúwaláwo pẹ̀lú bísímìlá. Kálukó ṣe kọ́dà pẹ̀lú ìfarabalẹ̀ àbámu ìdí náà ní Àjàní Bello. Gbogbo àwọn ọmọ bàbá pátá. Ní bíbí. Àtàràbí. Àtẹnubí. Àfàwọ̀ àpọ́nlé ànábì. Iná àtẹ̀yìnà. Gbogbo yìí pátá lápapọ̀. Àfàwọ̀ bàbá Akéwùgbà Góòdì. Ra'isul Ittihad. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ṣètò bàbá. Káàdì gbogbo ẹ̀jẹ̀ yìí ṣètò bàbá. Ọ̀fìdé rẹ̀ ṣe iná àtẹ̀yìnà. Alfilani. Ọlọ́nkọ́ kára dáadáa. Iná àtẹ̀yìnà. Gọ́fìnà wa lẹ́kọ̀ọ́. Gọ́fìnà wa lọ́yọ̀ọ́. Bàbá wa àgbà pírẹsidẹ́ǹtì wa Tinubu. Ọlọ́ngbà àfisọ́ ẹ̀sọ́ gbogbo wa. Amartana bidu aika wa hatana bihi jabatika. Gọ́fìnà wa lọ́sùn Ya Sẹ́miyàlálẹ̀ wal Ikrami. Alfa wa Sheikh Abdullahi. Ọlọ́lọ́mẹrú ẹ̀. Sanusewu náà bẹ̀rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun. àfààní àyẹ̀yẹ òbí ẹni lódì mi abápàjẹ́ nìyá rẹ̀ ládùúgbò yín ìwọ náà bọ́ta máa fi proud pé ẹni ọba kọlù mí màmá mi ọba yín jà.